kí yín mo ká ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Ẹ̀yin Amẹ́ríkà mo ń kí yín dáadáa, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ okun tẹ́ wà ní Amẹ́ríkà ni mo bá wí. Gbogbo ẹ̀yin ọmọ Yàgbà, ẹ̀yin ọmọ Òwe, ẹ̀yin ọmọ Ìjùmú, mo ń bá yín wí. Ṣé iná rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa báyìí? Àwa là ń dìbò fún wọn o. Hospital ọ̀ràn rẹ̀ la wá sí. Ilé ìwé kò sí ilé ìwé, hospital kò sí hospital. A dẹ̀ ń dìbò. Ta ló fẹ́ dìbò ọ̀ràn lélẹ́yìí? Ọjọ́ tá ti ń dìbò yẹn kò sí kankan, wọ́n kàn ń lò wá bí ẹrú láwa ọmọ okun ni. Àwọn ègbìrà wọ́n jọrọ̀ ẹ̀, àwọn ọmọ okun là ń jìyà. Àwa aládẹ nìbò tí wọ́n fi ń wọlé. Ẹ̀yin Amẹ́ríkà ṣe rí ayé báyìí, ṣe rí ayé ìyà tí wọ́n fi ń jà àwọn ọmọ okun. Ẹ̀yin ọmọ okun tó wà ní Amẹ́ríkà sẹ́yìn náà rí ayé, ṣe rí ìyà tí wọ́n fi ń jà àwọn ọmọ okun. Ó ló jẹ́ kí n wá o láti wá ṣe ìfihàn torí ẹ wà ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ẹ mọ nǹkan tó ń bá wa, ẹ dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa. Ìdí tí mo fi gbéra nìyẹn láti jẹ́ kí ó hàn sí yín. Ọ̀nà tí n bá rìn tí ó bá ti dáa màá tún yà á, torí tó bá ti yá ní tí wọ́n lọ ya ọ̀nà Àbújá wọ́n máa gbé fún yín pé wọ́n ti sọ̀nà. They has do road, they has do this, they has do that. Irọ́ ni wọ́n pa. Gbogbo ọ̀nà wa ò dáa, a lọ síbítù, a níná, a lómi. Àwọn education àwọn ọmọ wa ò dáa. Ọmọ mi náà kan tó bá sọ Yorùbá bá wọn lè ní school, wọn ló sọ fanakula kó lọ mówó wá. Owó yẹn báwọn tíṣà bá gbà náà ẹ̀pà ni wọ́n fìrà jẹ. Tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn tíṣà wa wá di elébi. Adáko a gbọ́dọ̀ débẹ̀ mọ́ nítorí àwọn Fúlàní. Bí wọ́n bá rè lápá wọn rè lẹ́sẹ̀. Wọ́n gbẹ kaṣú tí wọ́n fi ń ṣe ohun àlùmọ́nì. Fúlàní ló ń ta kaṣú, Fúlàní ló ń sa kaṣú wa. Bàbá dẹ̀ ní ká bá wọn fa wàhálà, wọ́n gé wa lọ́wọ́, wọ́n gé wa lẹ́sẹ̀, wọn ló kù tó máa fi sà lọ́dọọdún. Ìdí nìyẹn o. Mo ń jà fún Kogi ni. Ọmọ bíbí Kogi ni mí, pọ́nbélé ọmọ Odùduwà sì ni mí. Odùduwà ló dẹ̀ ní Kogi. Hausa kọ́ ló ní Kogi, Bororo kọ́ ló ní Kogi. So we are ready to quit.